iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n ti ránṣẹ́ pé gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti ajìjàǹgbara ìpínlẹ̀ Ògùn ní ìyẹn Adétún Ọ̀nàjọ́bí Comrade tí ìnagijẹ tó ń jẹ́ Just Adétún tó sì jẹ́ pé nítorí wọ́n ní ó ń sọ̀rọ̀ àbùkù àti ọ̀rọ̀ àlùfàǹṣá sí ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ògùn gómìnà Dàpọ̀ Abíọ́dún inú jẹ́ kí wọ́n ránṣẹ́ pé obìnrin náà láti fọ̀rọ̀ wá lẹ́nu wò fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí wọ́n fẹ́ fi kàn án. Bí wọ́n bá ń sọ ọ̀rọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn ajìjàǹgbara ọ̀kan pàtàkì ìní Comrade Adétún Ọ̀nàjọ́bí tí gbogbo ayé mọ̀ sí Just Adétún tó sì jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ inú ti jà fún ẹ̀tọ́ àwọn èèyàn lé lórí èyí tó jẹ́ káwọn èèyàn mọ̀ díẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n níṣe ni ariwo mà gba orí ẹ̀rọ ayélujára lọ́sẹ̀ yìí nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ìyẹn ọ̀gbẹ́ni Olúṣèyí Babáṣẹyẹ tó fi àtẹ̀jáde síta wípé àwọn ti ránṣẹ́ pé Just Adétún láti wá wí tẹnu ẹ̀ lórí ohun tó ṣe fún gómìnà Dàpọ̀ Abíọ́dún bó ṣe bà lórúkọ jẹ́ nítorí pé àwọn gba ìwé ìfisùn lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tó fi kàn án tí wọ́n sì ní àwọn ránṣẹ́ pé láti wá ṣàlàyé tẹnu ẹ̀ bí ọ̀rọ̀ ọ̀hún bó ṣe jẹ́. Ǹjẹ́ kí ni Just Adétún kí ló ṣe fún gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn tí wọ́n fi fẹ́ fọ̀rọ̀ wá lẹ́nu wò? Ó mà ní ọ̀rọ̀ tí wọ́n ló sọ lórí ìjàmbá mọ́tò tí gbajúgbajà Abẹ̀ṣẹ́kùbíòjò ọmọ ìlú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn ní Anthony Olúwafẹ́mi Joshua ètò ní pẹ̀lú àwọn ọ̀rẹ́ bí àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n sì kú. Òun la mà gbọ́ pé ó fẹ́ kó Just Adétún sí wàhálà nígbà tí Just Adétún tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá mọ́tò tí Joshua ní tó fẹ̀mí àwọn ọ̀rẹ́ méjì náà ṣòfò lọ́jọ́ 29 oṣù kejìlá ọdún tó kọjá ìyẹn the 29th of December 2025 nínú jẹ́ kó di mọ̀ pé ìṣekúṣe ẹni gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣòwò ìpínlẹ̀ Ògùn ó ní ó jẹ́ nǹkan ìbànújẹ́ wípé ìpínlẹ̀ Ògùn kò ní mọ́tò agbókùúgbàlà rẹ̀ tó ń pè ní ambulance kankan ní ìpínlẹ̀ Ògùn tó jẹ́ ètò lálàáfíà. Ó ní ìdí èyí inú wọn ṣe fi mọ́tò ambulance gbé Anthony Joshua àti àwọn ọ̀rẹ́ tó kú tí wọ́n fi rí mọ́tò ambulance gbé wọn lọ sí ilé ìwòsàn tó sì jẹ́ kó di mọ̀ pé gbogbo eléyìí òun ni oúnjẹ ìpínlẹ̀ Ògùn níyà. Ó wá jẹ́ kó di mọ̀ pé kàkà kí gómìnà Dàpọ̀ Abíọ́dún kó fowó tún ìlú ṣe ó ní fàájì inú máa ń ṣe kiri tó sì jẹ́ pé àwọn òde àríyá ìní bàbá náà ló máa ń lọ kiri. Ọ̀rọ̀ tó jà rìnrìn yìí òun gan la gbọ́ pé ó bí gómìnà Dàpọ̀ Abíọ́dún nínú tó ìfẹjọ́ ọ̀rọ̀ ọ̀hún sun àwọn ọlọ́pàá tó sì jẹ́ pé nítorí ìdí èyí la gbọ́ pé àwọn ọlọ́pàá ló fi pe Just Adétún láti fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí bó ṣe yẹ̀yẹ́ gómìnà ní ìta gbangba.